bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi bẹ́ẹ̀ mo sọ tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó ọ̀họ́ ni. Bámidélé. Baba. Yeah, sorry. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni. Níta ni ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. Ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé ń tọ́ sẹ́nu dé ní dẹmudẹmu àyà àti yọlókèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè yín ní bọ̀dà lè má tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí wọ́n bí 13 wọn rí. Kò ní dá fún ẹ. Ọgbọ́n ọ̀rọ̀ ọba gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. Ẹ̀yà rẹ ní ń pàṣẹ nu ilé yìí ó jáde kọ̀ dágbére fún ọ. Níbo mo wà látàárọ̀. Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó. Sàámú Ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa gbó. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Àkójá náà ẹ ṣe wá ń pè mí sí i. Ẹ mọ yáwà tí mo fi jókòó dé yín síbẹ̀ yẹn ni. Kí ni mi ò lè padà wá mọ́ jàre. Ó ti pẹ́ jù náà. Ẹ dẹ̀ dá mi dúró síbẹ̀ mo dẹ̀ ń pè yín. Ẹ gbé kọ̀ ẹ wá ní kí n máa padà. Kò lè work mọ́ bóyá ká fi pàdé sọ́jọ́ mi o. Kò lè work mọ́ àǹtí. Kò lè work mọ́. Àlàáfíà fún yín. Kí n pè yín padà ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí yín? Ṣé kò sí mà? Kò sí àlàáfíà fún yín. Ẹ jọ̀ọ́ tó bá ní ẹni ọkùnrin ní àkókò yìí tó bá kọ ẹnu sí yín pé òun fẹ́ fi yín ṣe aya. Child kai màá rọ̀ yín ẹ má ṣàkọ obìnrin màá fẹ́ kẹ́ ẹ gbà fúnrú ọkùnrin bẹ́ẹ̀. Àlàáfíà fún yín. Kí n má ṣàkọ obìnrin. Èmi kò dúró léyìí o. Irú òṣì sí ìwà nílé ìbàdí. Kọ́múlẹ̀ kọ̀kọ̀ sí ìdálẹ̀ báyìí. Mo pariwo kó gbówó ẹni kọ̀kọ̀. Ṣé ilé ọ̀gá kọ̀mọ̀ ní kí bẹ̀rẹ̀ wà? Òun ò mú kọ́ sí ìdálẹ̀ báyìí. Irú òṣì sí eléyìí. Ta ló fẹ́ pa yín? Kí ló tẹ̀ fẹ́ gbẹ̀mí mi? Sàámú. Kí ló tẹ̀ fẹ́ para yín? Ṣebí àwọn yóò gbà sílẹ̀ yìí wa. Èwo láriwo tẹ́ pa báyìí? Ẹ̀mí ò máa láàárọ̀. Kí n bá sọ wíṣẹ̀lẹ̀ wọn náà rí o. Mo wọnúlé mo pariwo ẹ káàárọ̀ ẹ lẹ́ o ẹ káàárọ̀ mo yẹ kébé tí mo fi wọnú yàrá tí mo fi gbé gbogbo ìlú àti ṣẹ̀kẹ̀rẹ̀ tí mo gbé jáde n kò rẹ́ rí kọ̀ ṣọ́ọ̀ṣì lẹ́kùn yẹn gbáyàwó. Bẹ́ẹ̀ ṣe bá lẹ́kùn yìí. Gbáyàwó bí mo ṣe bá rí yẹn. Bẹ́ẹ̀ ṣe bá géètì inú ilé mi rè. Bí mo ṣe bá rí yẹn. Tó lè bá wọ̀ bí nǹkan. Adé ṣèbí àpò kó mátíráàsì ó kága àwọn apẹ́ ò lè ja ilé ọba community mẹ́wẹ́ wà ṣó dábàá. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe bá géètì ní ṣíṣí ilẹ̀. Gbáyàwó mo ṣe bá rí yẹn. Property tèmi ni wọ́n fi ń tà fààlà nínú bí ẹ bá yàn. Ọmọ kọ́mọ ni wọ́n. Kò sí wàhálà kò sí. Bọ́dá Saamu ẹ kúlé o. Níbo lo ti ń bọ̀ tó fi lẹ́kùnlẹ̀? Ibo lo ti ń bọ̀? Bọ́dá Saamu ẹ tiẹ̀ ṣì dá mi lóhùn náà. Ibo lo ti ń bọ̀ tó ṣí géètì inú ilé mi ńlẹ̀ báyìí? Mo kàn bí ẹnì kan sọ fún mi o. Bọ́dá Saamu èmi ti jíjáde látàárọ̀ mi ìṣàdẹ̀ ní tilẹ̀kùn mọ́ àwọn tó wà nílé. Ṣé ọ̀rọ̀ òṣìwò ló ń sọ ìgbà tí wọ́n jáde ta ni wọ́n filẹ̀ sínú ilé?
Bọ́dá Saamu, ẹ máa calm down. Èmi ti jí jáde ní látàárọ̀. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ sílẹ̀kùn lélẹ̀. Mo ṣe ta ló sílẹ̀ sílẹ̀ nígbà tó jí jáde. ta ló. Yọ̀sí ṣé ó wà nílé yẹn bí mo ṣe pariwo tí mo bẹ̀rẹ̀ káàrọ̀ ẹ̀lẹ́ o lẹ́wà nílé ó wà nílé yẹn ìyẹn yẹn kò dẹ̀ mí lóhùn. Káàwọ̀ ni kí n sọ nígbà tẹ kéyìn òṣì sókè tẹ́lẹ̀ ń pariwo èèyàn kankan jáde sí yín kẹjọ kí ló kàn mí ṣé ẹ pọ orúkọ mi ni tẹ́ bá pọ orúkọ mi ṣe fún máa jáde ẹ̀dẹ̀lẹ̀ ń pariwo ariwo òṣì tẹ́ ń pa tẹ́ fi ń disturb wa nílé tẹ́jẹ̀ kéèyàn retí gbọ́ràn. kílẹ̀ ń wo mi fún aláwọn ìbú tán bá ti ń bú yín tó bá ti jẹ báyìí ẹ má máa kí ẹ ṣé ẹ kéyìn sókè ṣé ìgbà tẹ ìbá fẹ́ pé ẹjọ ẹ pé Saamu sí eyín yín ni mo ń wo yìí ẹ kéyìn sókè lóòótọ́ ẹ má máa kí ẹ eléyìí ti wọ demorage bó ẹ mọ tán pè ní demorage kí wọ́n abandon èèyàn síbì kan eléyìí ti wọ ẹ fi léèlẹ̀ síbẹ̀ àbọ̀gbèrè ni o ìwọ gbèrè tó bá ń ṣàkó orí burúkú káàkiri tó bá ń rò pé ó jẹ́ bákan ṣé bó lòrò dẹ́dẹ́ ló kàn dúdú yìí bẹ́ẹ̀ ni pé wà á tọ́kọ ẹ lọ sí picnic àbẹ lọ sí òtẹ́ẹ̀lì ẹ̀ bọ̀ ṣé bí wọ́n rè ó dẹ̀ ní kankan ilé mọ̀ṣú ló fọjọ́ ayé ẹ̀ fẹ́ yà ní èyí ẹ̀ ó lẹ̀ ní pè ẹ̀ ó pè èèyàn ẹ wá fi inú ilé mi ilẹ̀ fẹ́ kọ́ jalè nínú ilé mi ó dẹ̀ lọ́kọ̀ òní kankan bí ìdẹ̀rẹ̀pọ̀ lè ní báyìí. Bọ́dá Saamu, nǹkan tẹ́ ń ṣe yóò dáa o kí máa fi bọ́ra bú mi Ọlọ́run kò dáa náà o ṣùgbọ́n Ọlọ́run bá mi surprise yín láìpẹ́ Ọlọ́run á jọ yín lójú lórí ọ̀rọ̀ mi. má jà kọ́ Ọlọ́run jọ mi lójú ìwọ ni kò jọ mi lójú ìwọ fúnra rẹ ni kò jọ mi lójú Ọlọ́run máa bójú ẹ̀ jẹ́ ni kò yẹ èmi fúnra mi á bójú ẹ̀ jẹ́ ìwọ wèrè burúkú yìí lẹ fi inú ilé mi ilẹ̀ ẹ fi inú ilé mi ilẹ̀ anybody tó wù kó wà nínú ilé kò yẹ kí wọ́n tilẹ̀kùn pa kó sọ kọ́kọ́rọ́ nù tí bá dé mo ṣe dé ìsìnkú wá níbí báyìí ní kí n wá mú kí n wá sílẹ̀kùn dandan ni kò fèèyàn lẹ̀ sínú ilé ni. ẹjọ́ yín kọ́ wà lẹ́kọ̀ọ́ sẹ́jọ́ lọ́wọ́ yín nígbà tí mo tún dẹnu fẹ́ kọ́ yín pé kẹ́tì ẹ̀fẹ́ yàn ẹni rárá pé ètò menopause pé èmi ò lójú abẹ́ pé èmi báwo wọ́n sọ fún mi pé èmi ò lọ́kọ àjọlá tá a nà ẹjọ́ yìí kò mú tẹyẹ bọ̀ láàárọ̀ ẹnìkan ti jíṣẹ́ fún mi Ọlọ́run ti rọ́yọ̀ sí mi wọ́n ní kí wọ́n máa lọ́kọ láìpẹ́ pé kí má fẹ́ ní ẹ̀ṣà kọ ojú yín lóde máa ṣe Ọlọ́run àjọ yín lójú Ọlọ́run bójú yín ojú àti lórí ọ̀rọ̀ mi ṣe gbọ́ ẹ̀yin àgbàyà burúkú yẹn má fi bọ́ra búyàn gbogbo ìgbà kí ló ṣẹlẹ̀ Ọlọ́run bá mi jọ yín lójú ṣe gbọ́ Ọlọ́run bá mi bójú yín jẹ́ ojú àti ẹ má gbẹ̀rẹ̀ tìjú lórí ọ̀rọ̀ mi máa lọ́kọ Ọlọ́run àjọ yín lójú kí ló pa yín lẹ́rìn kí ló ṣe ń tẹ́tẹ́ kéyìn sí tarúgbó Ghana. ẹ̀rọ rí tọ́lá sì ní kí ló gbó yín léyìn ẹ̀ṣin wáyé wọn. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn tó bá bí ìyá ẹ̀dá ni mo sọ tó fi géètì mi lẹ̀. ó ń bẹ lára yín ẹ̀yin àgbàyà òṣì Ọlọ́run bá mi bójú yín jẹ́ ṣẹ́gbọ́. ẹ̀yin àgbàyà òṣì yìí. èèyàn kan wá jíjẹ́ fún wa wọ́n ní bàbá àrọ́kọ ẹjọ́ sọ fún ẹ kó bá àrọ́kọ ọjọ́ tètè pẹ́ ní ọ̀nà wà kó wá sọ fẹ́lẹ̀ tó wà bí tó ti wọ́n dé mọ́rẹ́jì bóyá òun ló tiẹ̀ bóyá wọ́n fún ní hope. Èmi ò ní ìdíkẹ́yà kankan jíṣẹ́ fẹ́mi torí bí mo ṣe wà yìí mo ti jíṣẹ́ fúnra mi mo mọ ibi tí mò ń lọ mo mọ ibi tí mo máa rìn sí mo mọ ibi tí ẹsẹ̀ mi gbé mi lọ mo mọ ibi tó rí mi gbé mi yà mo mọ̀ pé ibi bàjẹ́ o kò sí anybody tó máa ṣí mi ìdí kúrò ńbẹ̀ ìwọ bọ̀dá gbàyè òṣì olórí burúkú onírìnkùnrin aṣẹ́wó ṣì àjọ máa gbó sínú ilé ìlú èmi àti ẹ̀. àbí wèrè lélẹ̀ àbí nǹkan ṣe ẹ̀gbọ́n àtàlẹ́jọ́ máa darúgbó dàgbà tí mo ti ń process Iraq àbọ̀ ṣí èrè tó bá bọ́ sí lọ́wọ́ tí bá gbàrà kí lọ tẹ̀lé mi. lọ bí kankan àjọ máa gbọ́ síbi báyìí ni àjọ máa dàgbà síbí ni. tó bá bí ẹ̀dá kò tẹ̀lé mi dé airport wọ́n fẹ́ pa ẹ́ ìwà ṣí èrè olórí burúkú wèrè. ó dúró kí nǹkan pọ̀ sí fún ẹ olóṣì olórí burúkú oníranù ni olórí burúkú oníranù ni àṣìyèrè níṣẹ́ olórí burúkú oníranù ni tí ò mọ ohun tó fẹ́ mú olórí burúkú oníranù ni àṣìyèrè wèrè ọlẹ́mọ̀ọ́sí olórí burúkú oníranù. sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajo. kí ló ń sọ ìwé lẹ̀ ń sọ bóyá ẹni kí n mú àbí kí n mú mi tó bá léwúrà dáadáa kí ló dúró bí kí ló ń bẹ̀rẹ̀ dẹ̀ ẹ̀rọ ń bí. mi ò lè bẹ́lẹ̀ dá mi romi tí mo wà tó ṣẹlẹ̀ náà. confide in me
bá mi sọ kí ni tó ṣe ẹ́ confide in me kí ló ṣe ẹ́ gangan. Trust me anything tó bá sọ èmi rè mí ní sọ jáde. Ó lára yín èmi bọ́dá Saamu kémi confide in you Ọlọ́run máa jẹ kémi confide in you. Ó ò lè fọ̀rọ̀ lọ mi. Àjàlá tá nà ẹ̀yin náà kọ ẹ̀yin time waster òṣì yìí. Èmi time waster mo rò kò rí ẹ̀ ti dàrú ni mo rò pé nǹkan ṣòrí ẹ̀ ṣá. Kí ni. Tí wèrè ti nínú ilé bá sọ pé mo jẹ́ time waster time tiẹ̀ wo ni mo waste. Àánú ẹ̀ ṣe mi tó o bá farabalẹ̀ wà ríran wò ojú tó máa ń rí mú yẹn tó bá lọ jẹ́ kí imú ẹ rojú òun fẹ́ fìmú dánrin nìyẹn tí ẹ fẹ́ bá ẹ nìyẹn tó o bá mọ̀ pé o fẹ́ márì ni mo sọ o fẹ́ rí jìnnà kó o rìn jìnnà sọ kọ́nà kó tó di pé o lọ márì o lè ràn kọ́ ládùúgbò yìí o. Mo ṣe máa rìn jìnnà bọ́dá Saamu ṣé ń ṣe pé fún mi ni wọ́n ṣe pé mo ṣe nǹkan ẹ̀wọ̀ sí bíbá mo ṣe máa rìn jìnnà kí tó lọ́kọ àyínlá máa rìn jìnnà tó bá dàbí èpè ló ṣẹlẹ̀. Nítorí pé ò farabalẹ̀ ni tó o bá farabalẹ̀ pẹ̀lú wọ̀rọ̀wọ̀rọ̀ mi ò mọ tó ṣe o mi mọ tó ṣe tó o bọ́ sẹ́gbẹ̀ẹ́ ògiri tẹ wá lọ ronú wèrè yìí níwọ̀ wàá fi mú dánrin. Ọlọ́run ní jẹ́ kí n fi mú dánrin ẹ̀yin lẹ́ má dẹ̀ rìn jìnnà. Ló ṣẹlẹ̀. Àǹtí Sàámú níwọ̀ wàá rí bàbá láàrọ̀ wàá rí wò èmi ni mo bẹ́ sọ̀rọ̀ ló ń lọ́yàn bí gbogbo ohun tẹ́jọ́ ń bò ó máa tó ṣojú mi ń bí ìtọ́ bá bí dà nínú yín kì í tún rí ń bì kẹ́ wàá ronú. Ibi tí wọ́n ti máa ń ya fọ́tò ni mo máa ń rí tí wọ́n máa create especially nínú ilé tó ti ya fọ́tò èwo ni kí wọ́n máa create ibi tó ti máa ronú wọ́n á dẹ̀ wá sí kọ̀rọ̀ wọ́n á wá gbé báyìí wọ́n á máa ronú ni o ẹ ti ní special place ẹ ti ń ronú ń bí ẹ fẹ́ dínà oore fún mi Ọlọ́run àbàtì yín jẹ ni ìtọ́ bá bí dànù yín kì í tún rí kó tún wá ronú ní kọ́nà ẹ̀yin wèrè burúkú ó lọ sẹ́gbẹ̀ẹ́ odò kó ronú tó bá ronú tó kó kàn ṣe tàbú kó lọ wà ríran wò. Ẹ pẹ̀lẹ́ máa o. Ṣé o sì ẹ fẹ́ kí mi kú ni èwo ni ẹ pẹ̀lẹ́ màmá ẹ rí mi tí mo jókòó báyìí ẹ jọ ṣé mo jọ àgbàlagbà ní tẹ́ ẹ̀ fi máa tẹ́fẹ́ fi máa ṣe mí léṣe ṣé mo jọ ya yín nàbẹ́ wo ni iye wèrè gan ẹ̀yin náà lẹ́ ń jẹ́ kí bọ̀dọ̀ olórí burúkú yẹn máa sọ̀rọ̀ òṣì síyàn lẹ́nu. Mo rò kò rí yín bàjẹ́ ṣá mo rò kò rí yín ọ̀pẹ̀ ṣá. Ẹ̀yin lè máa jẹ́ kí ọmọ tó jẹ́ pé ó ti sán sára tó ìbílí pé lady lòun tí ò mọ̀ kẹ́ woman lòun ó ti wọ 72 sínú ẹkàn rójú ẹ̀ ni ẹ má jẹ́ kó máa sọ̀rọ̀ burúkú sí mi ẹ̀yin lẹ forí mi kó já pin ọ̀rọ̀ ẹ̀ níṣẹ́ ni kílẹ̀ wá kiri. Ẹ má bínú sá Pelebe ni. Pẹ̀lẹ́ kí ló. Thank you sir. ẹja máa lọ ẹ lọ rẹ ká. Káfọ́ ojú ẹ má bínú kí ló fariwo. Ẹ má bínú sí wa fún ariwo tá à ń pa ẹ má bínú sí wa nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ọ̀rẹ́ mi yìí òun lórí ó dẹ̀ like yín gan seriously speaking ó like yín gan so inú mi máa dùn tẹ́ bá lè fún ní audience ṣe rí ó mìíràn fún yín gan ó like yín gan ní o ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mà. Sí Pelebe ó ti pẹ́ tí mo ti ń rí nínú community and to be candid I can't hold it anymore you see. Inú mi máa dùn tó bá lè fún mi ní àǹfààní kí àjọ máa fẹ́ra wa. Nǹkan tẹ́ ń try láti sọ ni wípé kí èmi pẹ̀lú yín ká máa fẹ́ra wa. Exactly. Nínú community like I mean pé ká máa date. Yes. Ká máa fẹ́ra wa. Wèrè lọ́wọ́ ìjà. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sí wèrè tí ń fọ́. But then, uncle, ẹ mature now. Ẹ dẹ̀ ń bó ṣe lọ ń gbòòrò. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò yẹ kó jẹ́ irú ibi báyìí lẹ ti máa bá mi sọ. I understand. Come off it. Hello. Ẹ máa lọ. Wọ́n ṣàti ní kẹ́ kọ́ mọ̀ fì tí ẹ̀yin náà kọ́ mọ̀ fì tí ẹ máa lọ. Ẹ pàṣẹ fún jà lọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́ ṣe ẹ rí nǹkan.
bàbá wèrè ní Pelebe yìí o ọ̀gá burúkú àwọn eléyìí náà lójú ara wọn wọ́n rò pé àwọn ti rí ìyàwó owó ìsáré sí òun come on fit wèrè ọmọ àlè ó ti ń fọ́. àbórí wọn ó dẹ̀ tún ká lára ó tún dùn wípé kò bọ́ sí. ẹ wá. ẹ wá ṣé wọ́n ń ṣe yín ni abẹ́yìn lè ṣera yín. náà mo kàn béèrè ní o ṣé combine ní abẹ́yìn fúnra yín lè ń dá ṣera yé pọ̀. ṣé wọ́n yìí níyà. wọ́n wà ìyá mi wà. oníyà. bẹ́ẹ̀ni sà. bàbá ẹ̀ ń kọ́. wọ́n wà sà. àkínọ́lé tí wọ́n bí sí tí bàbá àti ìyá ò bá bí sí wọ́n á máa wù ẹ̀wà máa ṣe irú nǹkan tó ń ṣe yẹn. orí báwo bùrà Sàámú orí báwo. kò ṣe báwo ẹni tó ń lọ bá ń kọ́ ọdún Pelebe kọ́ ló ti bọ̀ ló sọ pé òun lọ́ọ̀fù ìwọ lọ́ọ̀fù Pelebe kí lọ́jọ́ orí ẹ̀ tó fi ń lò lọ́ọ̀fù Pelebe tó lọ bá yẹ ó kéré ju àrìrú ẹ̀rí tó bá di December ọdún yìí ló máa pé 78. ṣé ẹ fẹ́ mọ̀ tó bí ni. ṣé ẹ máa mọ̀ tó bá community ẹ wo bí ẹ̀yin kò nùjú náà ẹ mọ bí yẹ kẹ́ máa yà sí àwọn ìyá ìbájú yìí lọ òun rẹ̀ máa ń gbé kiri ṣé yín. ẹ wo bro Saamu kí Pelebe tẹ̀wọ̀n yẹn kó jẹ́ 102 èmi mo ṣetán láti fẹ́ ọ̀rẹ́ jà lọ. 78 Pelebe yẹn. ṣé pa jálà ọmọ yìí. àwọn ọmọ yẹn fi ọba community ọ́fíìsì ní dùn ó lọ. ṣé wọn kà jálà ọmọ yìí. ṣé wọn tí wọ́n sọ wọ́n ní ajá ò ní ṣe kíni kò ní gbọ́ tó bá máa ṣe kíni ó máa sọnù ni o bóyá fẹ́ sọnù yìí ó lè gbọ́ ìyá 78 ló lọ ń kẹnu sí olórí burúkú ọmọ bí ìmọ̀ tó fi sẹ́nu tó fi ń bá Pelebe sọ̀rọ̀ olórí burúkú Pelebe lè ṣe báyìí ó wá mú ìbí ó wá fi sí pàlàpọ̀lú ayẹ kò ní dáàbò lágàní àgbà òṣì ní. owó rẹ̀ ètò wà important jù ní ká tètè ṣe nǹkan tá a máa ṣe ká tètè marry ká bí nǹkan tá a máa bí wà wá gan akọ wa ti pọ̀ jù. ọ̀rẹ́ ìwọ ló ń sọ báyìí jọ ṣaláàmárì ni abala àbímọ aṣáde ní tira ọmọ àwọn ọkùnrin lọ́rùn. ọkùnrin pé àwa là ń fi wọn ṣakọ igi yóò dá ayọ̀nà tọ̀hún ò dá ayọ̀nà nígbà wo gbọ́ngàn la fẹ́ rẹ́ni tó máa fẹ́ wa wo àárín ara wa ta dẹ̀ ti wà láti lè bára wa sọ. tó bá jẹ́ ta ló ti sọ àwọn máa gúnra ni pé kí ló ń sọ kí ló ń wí. ó káyè tẹ ṣe nǹkan tá a máa ṣe ká má lọ fọkọ ṣàlè. wo ọjọ́ ń lọ wo bí mi ṣe wà yìí mo ti di délé mú o mo ti di délé mú nǹkan tó bá òun kó ṣe sùúrù báyìí máa fi pa máa fi tẹ́ lọ́rùn máa wò báyìí máa fi sùúrù pa ni ìdáyé ẹni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Saamu o Saamu o Saamu Alajo Saamu Alajo. kò ní pẹ́ o kó tó yé wọn ni kò ní pẹ́ o kó tó yé wọn. kò ní pẹ́ o kó tó yé wọn ni kò ní pẹ́ o kó tó yé wọn. ayé àṣebàjẹ́ o kò ní ìsọ̀rí kò ní pẹ́ o kó tó yé wọn. ayé oníbàjẹ́ o kò ní ìsọ̀rí kò ní pẹ́ o kó tó yé wọn. tó o bá rí lójú bá ìwádìí ẹ̀ máa kí tó bá ti pẹ́ yí da kan wà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ àtẹ̀yí tó mọ̀ àtẹ̀yí tó mọ̀ nípa ẹ̀ òun lè máa ń sọ kò ní pẹ́ o kó tó yé wọn ni kò ní pẹ́ o kó tó yé wọn. ayé àṣebàjẹ́ o kò ní ìsọ̀rí kò ní pẹ́ o kó tó yé wọn. ayé oníbàjẹ́ o kò ní ìsọ̀rí kò ní pẹ́ o kó tó yé wọn. ẹ̀bà nìyàn jẹ́ pé ṣojú fúrú kò ní pẹ́ o kó tó yé wọn. kí ló ṣẹlẹ̀ kí ló dé. bọ́dà Saamu mo rò pé ká wá rí lórí ọ̀rọ̀ ti babe mi ní sá. ta ni babe ẹ. Pelebe ní sá. Pelebe ni baby o ni baby tiẹ̀ mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ní sùúrù bọ́dà Saamu ẹ má bínú ṣé rí àwọn ọmọ yìí ọmọ kékeré ni wọ́n o tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò sọ anything fún mi kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí wọ́n ṣe tó bá ti pé wọ́n ti sọ fún mi ni èmi máa mọ tí mo ṣe máa wá rí yín sílẹ̀ kó tó di pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀ bọ̀ nítorí tọlọ́run mo fọlọ́run bá bẹ̀rẹ̀ bọ́dà Saamu ẹ má bínú ẹ jọ̀ọ́
ẹ bá mi yọnu sí relationship ẹ jọ. ẹ wá ní gbogbo ilé ètò wa gbé ìtòrí ọlọ èwo ni gbogbo ètò ọmọbìnrin yìí sọ yìí sìn. èyí mi. ṣé mo jáde ní àbí mo jóṣó ó yẹ kó o ti wá bá mi tẹ́lẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn ẹ kọ́ máa fẹ́ra wọn lọ kọ́ máa fẹ́ra wọn lọ kí n tèmi kọ́ máa fẹ́ra lọ. ẹ bá mi. bẹ́ẹ̀ kí ló fẹ́ gbà kí ló nà kí ló fẹ́ gbà. ẹ mojú. kí ni tó fẹ́ gbà bẹ́ẹ̀ ta ni. ẹ̀yin ni ìbúra Saamu. kí ló wà nù ẹ̀. ọtí ni sà. ṣé Goldberg ló wà ń bẹ ni kì í ṣe Goldberg kì í ṣe ọmọlúwàbí kí ló wá gbé fún mi fún kí n mọ tí yó kí n má bàa lè ráyè sọ̀rọ̀ tí mo fẹ́ sọ mọ́ kí n mọ tí parí abẹ́kọ̀ọ́ má gbọ́ tí ẹ lọ bí odidi ọtí ẹ ṣé bó ti tó ṣẹ o ti wú sí ó dẹ̀ ti dẹ́ ẹ lówó ti gbọ́ kí ló wá ń gbọ́ tí wàá fẹ́ mi fún bàbá ẹ ní kẹ́ ẹ lọ bá Katsina ẹ lọ bá bàbá Pelebe Katsina náà wà ẹ lọ bá. ẹ jọ sà ẹ má bínú tòótọ́ lọ bí mo ṣe bẹ̀yìn lẹ́kùn ẹ má bínú ṣé rí a ní ká ṣe bọ́ ṣe máa ń ṣe ní báwọn àgbàlagbà ṣe máa ń ṣe tó máa ní àwọn fẹ́ lọ gbé nǹkan fún bàbá ìyàwó. èmi bàbá ìyàwó àbí báyìí sọ àlàyé gbélẹ̀ ìyàwó yẹn wá gbélẹ̀ ṣàgbé bẹ̀ kò sọ àlàyé ó ṣe gan o kò ní pẹ́ o kó tó yé wọn ni kò ní pẹ́ o kó tó yé wọn ni báyé àṣebàjẹ́ o kò ní ìsọ̀rí báyé ẹni ṣèbàjẹ́ o kò ní ìsọ̀rí. mo rí èèyàn kan sí ẹ má bínú mo rí èèyàn kan sí mo rí èèyàn bọ́dájáde mo rí tẹ́bi ò rí èèyàn sí ni ta ló ń yọ̀dú. ìyàwó òṣìgì wa. Pelebe ló ń yọ̀dú owó wa. so wọ́n jọ plan ẹ̀ wá ní. tí ọjọ́ dùn. wèrè wá gbọ́ tí ẹ kú ẹ o. ìyàwó tá a bá fọ̀ ti fẹ́. iṣẹ́ máa mu ti ṣeré. ó máa ṣòṣì kẹ́yìn ayé ẹ̀. wàá gbọ́ tí àṣìírè wọn kò ó wá fún mi. ó ní bá ṣe máa ń gbọ́ tí wá fún bàbá ìyàwó nìyẹn. owó mo fẹ́. Calm down. Just calm down. Kí ni eléyìí? Kí ni tá ń lẹ́rù ọ̀ràn? Ń bọ̀ lẹ ti rẹ́rù wèrè tẹ́ gbé wá síbí. Ọlọ́run mà ní jẹ́ kí ní kan tó fún máa gbé ẹrù burúkú síwájú lẹ́mi o. Ẹ jọ̀ọ́ ẹrù òṣì tẹ́ gbé síbí ẹjọ́ ẹgbẹ́ nǹkan yẹn máa gbé lọ. Sista ẹ ní sùúrù bọ́dà mi ni wọ́n. Wọ́n dẹ̀ gbé gift wá fún girlfriend wọn. Girlfriend wọn wò. Girlfriend wọn wò. Babe, sorry, baggy aṣọ ló kùnú ẹ, and this nylon too. Our bags low on the bed. They are all for you. Babe, no, o mi pe gbogbo nǹkan yìí, èmi ló kó wá fún. Yes, babe. Má rò pé mo fi yẹn entice you láti jẹ́ kó dá fún mi o. No, I'm just doing my own. Yoshibi, oh, thank you so much. God bless you. O ṣé gan ni, o ṣé gan ni. Thank you. Welcome, darling. Hey, sister, ibo ni mo mi wá jẹ́ kí n bá yín gbé wọlé. Ẹ má worry, auntie. Jẹ́ kí n ṣe yọ, jẹ́ kí n gbé. Ẹ má worry, ẹ má mọ room mi later. Babe, máa pè later ṣùgbọ́n. All right. Let's go. Take care. Ẹ ṣé gan ni o. God bless you. Ẹ ṣé gan ni o. Ẹ má rọra o. Pelebe. Jọjẹ́ bí ẹni. Níjọ́ wo lórí tí wọ́n bí ọmọ? Lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ bí ọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn. Àbójọ́ wo lèèyàn tọ̀ níwájú ẹ rí tí ìtọ̀ yẹn tó dẹ̀ kún inú drum lẹ́sẹ̀kẹsẹ̀? Pelebe, kí ni ìyí ti yá jù? Àbí kò ṣe bíbá ẹni mo jókòó sí lọ́jọ́ yẹn tí bọ̀bọ́ yẹn wá síbí? Ẹ ti yá àbádé bíi pé wọ́n ti ń gbé ẹrù wá tó dàbí pé wọ́n wá ṣe introduction. Pelebe, ọ̀dẹ̀ rí bó ti yá jù. Yoshibi, ariwo yẹn ti pọ̀ jù. Mo gbé. Nǹkan tẹ́ ń sọ òye mi, bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ló ń gbà tó sì jáde. Wẹ̀rẹ̀ ní Pelebe! Èmi ló sí ohun fún. Pelebe kan tí mò ń sọ ṣe bá mi sọ̀rọ̀ bíi Pelebe, má bá mi sọ̀rọ̀ bíi wèrè tó ń sí ohun yìí Pelebe. Kí ni ti yá jù? Yoshibi, nǹkan tí mi sọ ni pé nǹkan tẹ́ ń sọ òye mi. I'm not getting your point. Kí ló ṣẹlẹ̀? Sister yìí, why you so bitter?
ẹ wo láìvù yín ṣówó yín bó ṣe wà lójú kan ẹ̀yin rèé ẹ̀rẹ́ ni pè yín bó ti ẹ̀ jẹ́ ordinary handkerchief ẹ̀rẹ́ ni mo wá bá yín bíbá yìí rí ṣé tó fẹ́ káyé mi náà rí bó ṣe rí bíi tiyín ni kò yẹ káyé mi wà lójú kan náà bíi tiyín náà ẹ bó ní re yọ kò yẹ yín bẹ́ẹ̀ yẹn kí retí yín náà bá lè dé kò tí pẹ́ jù you get olúwa òwe ní kọ́tọ́ God Pelebe. Yo ṣe má bá mi gbélé. Má worry. Ó yẹ ń sí fún ẹni o Pelebe. Kí ló ń kọ́ yín lára ń bẹ̀? Ara ló ń ta yín. Ẹnu ẹlẹ́wọ̀n yẹn. Ẹ̀kọ́ níre yọ̀. Ẹ bá lè kárí. Gbàgbẹ́lẹ́. I tell you. Wọ́n ibi ni mo máa wà. Ibi ni mo máa wà. Gbogbo ìgbà tọ́jọ́ bá ń jẹ ọjọ́, gbogbo ìgbà tí òṣùpá bá ń yọ, gbogbo ìgbà tí òòrùn bá ń ràn, Pelebe, ìwọ ni tèmi o. Adé orí la fi mọ̀ bá, ìrùkẹ̀rẹ̀ la fi mọ̀ joyè, àtàdé orí àti ìrùkẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi, ìwọ ni méjèèjì. Ìwọ ládé orí mi, ìwọ lẹni bí ọkàn mi. Ìwọ gan lẹni tí ọkàn mi yàn. I love you, baby. I love you too. Catch it. Oh yeah now. Ṣé wàá panu ẹ mọ́? Ṣé látàtàrọ̀? Ẹ ti sọ tó náà. Bàbá o, ègún á máa jẹ́ o. Tógùn bá ń jẹ́ sékè pé jẹ́ fẹ́yìn. Ṣé kwẹ́sọ̀ tí mo béèrè lẹ́ ń dáwì? Lẹ́mi ni mo rán yín ṣẹlẹ̀ tètè dàbí lò. Lẹ́mi ògòrí ilé-fẹ̀jú. Olóògbé kọ̀lọ̀. Ó fún bàgẹ̀bàgẹ̀. Ẹ yẹ àwọn ìyá mi. Òmí mìàmìàmìàmìà. Àwọn àgbà ló ń jẹ́ bẹ́ẹ̀. Sọ́ọ̀rí mi wọ̀. Mi ò ní pa ẹ́. Mi ò ní pa ẹ́ bó ṣe. Mo máa sọ ẹ́ di ìgbálẹ̀. Ìgbálẹ̀ tí wọ́n fi ń gbá tọ́ílẹ̀tì ni máa sọ ẹ́ dà. Màá há káàkiri gbogbo community. Ọ̀sálàpọ̀. Ta ló sọ̀kọ̀ fún ẹ? Èyí ló sọ mú. Ta ló fọkọ̀ fún ẹ? Ọmọ jẹ́ kó pawọ́pọ̀ gbẹ̀yìn kí ló ṣe é lọ́mọdé Saamu. Ó bá jẹ́ bẹ̀ kí ìpàdé pọ̀. Ọmọ jẹ́ kó pawọ́pọ̀. Ṣáàtì olólólólóló kẹ̀gbọ́n. Ṣáàtì olólólólóló kẹ̀gbọ́n. Òfìrìfìrì máa ń jábọ́. Òfìrìfìrì máa ń jábọ́. Òfìrìfìrì máa ń jábọ́. Nígbẹ́lẹ̀. Sẹ́ńblẹ́lẹ́ nígbẹ́lẹ̀. Bọ̀dá Saamu. Bọ̀dá Saamu. Ẹ wo ẹ jẹ́ kí orí yín pẹ́ gidi. Ẹ jẹ́ kó orí yín pẹ́. Bọ̀dá Saamu mo ń kìlọ̀ fẹ́ kó orí yín pẹ́. Kí ló ṣẹlẹ̀ náà ẹ̀rẹ̀ tí wọ́n lẹ́yìn ọrùn mi? Kí ló dé? Mo lálàá Bọ̀dá Saamu. Mo rí wípé ẹrú àwọn bọ́ọ̀sì pé kó lọ di ọkọ mi mọ́lẹ̀. Pé kó ń dè mọ́ kí kó máa nà ọ́. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ra àgbà yín tí ò dúró sanwó? Ẹ fẹ́ mi fún re ni. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dá Saamu, wọ́n dẹ̀ mọ̀ yín dáadáa. Nǹkan tẹ́ bá ń rò nínú yín, wọ́n mọ̀ pé nǹkan tẹ́ lè ṣe ni. Nǹkan tẹ́ lè ṣe ni ọmọ ṣe fi lálàá. Ọ̀rẹ́ ti tú àṣírí ti tú. Àṣírí ò dẹ̀ ní bò mọ́. Kí ló dé? Bọ̀dá Saamu ẹ ṣú ọ̀la yín gidi gan ni. Báwo ṣe máa ń láàárín irú kan bẹ́ẹ̀ náà? Torí èmi náà ṣe lálàjí ni o. Mo lálàá pé wèrè ọmọ tó mú wá bí. Mo wọṣọ awo. Àwọn kan bá mi dè mọ́gì mu wá lù. Ṣé báyàlà tí mò ń lá yàtọ̀ sí tiẹ̀? Bọ̀dá Saamu, ẹ̀yin tún lálàá. A jẹ́ wípé nǹkan tó wà nínú yín. Òun lẹ́bi lálàá yẹn kọ́ tẹ́ fẹ́ ṣe fọmọkùnrin yẹn lálàá. Ẹ jọ kí ló ṣẹlẹ̀ kí ni mo rà nígbà yín náà? Kí ló ṣẹlẹ̀ Bọ̀dá Saamu? Ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n lẹ́yìn ọrùn mi kí ló dé? Wọ́n ní pé kẹ́ jẹ́ ẹlẹ́gùn ni. Wọ́n ní pé kẹ́ sọnù ẹsẹ̀ pààyàn díẹ̀ wà bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ẹ́dẹ̀ fi mí lọ́rùn lẹ̀. Kí ló dé? Kí fẹ́ tó wù mí. Orí ẹ̀ ti dàrú pẹ̀lú ariwo òṣì tó wá ń panu yàrá mi.
ṣé kò yẹ kó ọpọlọ ẹ ti sọ fún ẹ pé o tó fi mú ẹ tí wọ́n fi lárú àlá tó ń la tèmi náà lárú àlá tí mò ń la ó yẹ kó farabalẹ̀ kó ronú ayé ẹ pé ṣé kìí ṣe pé ayé ẹ fẹ́ bàjẹ́ pẹ̀lú ohun tó ń gbé káàkiri. Ọlọ́run ò ní jẹ́ mi ò ní rí wàhálà kò ní ṣẹlẹ̀ sí mi níbi ò ní ṣẹlẹ̀ sí mi ẹ gbọ́ ní rẹjọ kí rẹ bá lè tàn yín kí ló ṣẹlẹ̀ ẹ tún wọ́n lẹ́yìn ọ̀run mi. nítorí tiẹ̀ gan mi ò ní súnmọ́ dépò tí màá lálà mi ì ní súnmọ́ rárá tí nǹkan tí mò ń sọ tẹ́lẹ̀ yà máa fi ṣẹlẹ̀ mi ì ní súnmọ́. ẹ bóyá kẹ má sùn lọ kẹ ti sọra yín di kerosene. mo ti gbọ́. dáradára òṣì àwọn àgbà ìyà kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́ ní rẹjọ. olórí burúkú ààrẹ ti gbẹ kan ààrẹ ti yí sódì ọmọkùnrin yẹn dé gbogbo ohun tó phantom lórí ẹ ní báwọn ṣe máa rúnra àmọ́ irú àlàkùn nítorí ọlọ pé mò ń wọṣọ àwọn ọmọ nẹni ẹlẹ́ni lára àgì kí ló ṣe fún mi kí lè ṣe this is a bad dream bad dream. Saamu ṣènìyàn onínúure ni. Wọlé sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti gbọ́ àdúrà mi nǹkan tí mo tọrọ lọ́wọ́ Ọlọ́run ti ṣe ọkọ mi lélẹ̀ adé orí mi ẹni tó wù mí látọkàn mi láti fẹ́ so mo wá decide pé kí mo wá sí ọ̀dọ̀ yín pé kẹ́ lè mọ̀ kẹ́ lè pray fún wa náà. Praise the Lord. Hallelujah. Ẹ rọra o ẹ kú jókòó ẹ má bínú lákọ̀ọ́kọ́ náà kí lorúkọ yín. Ṣeun lorúkọ mi sá. Okay, broda Ṣeun Ọlọ́run ṣeun. Kí n wá tó gbàdúrà fún yín sista Pelebe wọ́n wà nínú community tí wá ń bí báyìí báwo lẹ̀yin ṣe mọ̀ wọ́n sí irú ìwà wo gangan lẹ mọ̀ wọ́n mọ̀ kí ló wù yín gangan lára wọn tẹ́ ṣe fẹ́ fẹ́ wọn. Ẹ ṣé gan sá ṣe rí bí sista Pelebe ṣe wà yìí mo ti study wọn for long mo dẹ̀ realize wípé wọ́n jẹ́ oníwà tútù. Bí àdàbà. Bẹ́ẹ̀ ni sá oníjàgídíjàgan in fact kẹ́ ẹ máa bá wọn jà kẹ́ ẹ bú wọn wọ́n kàn máa wò yín ní. Wọ́n dẹ̀ sọ wípé ibi tẹ́ bá ní kí wọ́n jókòó sí ló máa wà wọ́n mi búbú wọ́n oníjàgídíjàgan kò dẹ̀ sí bóbìnrin ṣe máa wà bẹ́ẹ̀ yẹn tí ò ní wù ọkùnrin kó fi ṣe àyà. Kódà kò sí problem sista Pelebe. Yes, wọ́n lè sọ bẹ́ẹ̀. Kódà ẹ kú oríire. Yes, ẹ ṣé sá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé orúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Àmín. Lórí àwọn ìránṣẹ́ yín yìí wọ́n mú ara wọn wá sí ọ̀dọ̀ yín láti mọ ohun tó ṣókùnkùn. Ọlọ́run ìgbésí ayé àwọn méjèèjì Olúwa tàn mọ́lẹ̀ sí. Àmín. Ọlọ́run ẹ tàn mọ́lẹ̀ sí. Àmín. Ìbáṣepọ̀ láàárín àwọn méjèèjì a fẹ́ kó hàn kedere Olúwa jọ̀ọ́ hàn kedere. Àmín. Adúpẹ́pẹ́ ti ṣe. Ọlọ́run ṣe. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan ni sá. Kò sí nǹkan tó dàbí alára tí a mú mi rí ṣùgbọ́n sista Pelebe. Yes sir. Mo rí yín lórí ìkúnlẹ̀ wípé ẹ gbàdúrà màá wá fẹ́ kí ẹ lọ tẹra mọ́ àdúrà dáadáa màá fẹ́ kí ẹ lọ nínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta ọjọ́ kẹta yẹn màá fẹ́ kẹ́ wá sọ́dọ̀ mi kí n wá bá yín gbàdúrà lé lórí àdúrà yín á dẹ̀ gbà lórúkọ Jésù. Àmín Jésù. Ẹ ṣé gan. Ó ní sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ṣe bí àwọn ọjọ́ mẹ́ta péré ni má gbà eléyìí tí mo tún ní kí n sọ fún yín ó lè sọ bẹ́ẹ̀ tó bá di December ẹ make sure pé ẹ lọ sí anywhere. Kí ló dé? Ẹ máa tọ́kọ mi I'm plan láti ṣe introduction. Ní kíákíá ni Bẹ́ẹ̀ni. ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀. Àmín. Tó bá jẹ́ ìfẹ́ ọkàn Ọlọ́run ni á wá sí ìmúṣẹ. Àmín. Ẹ ṣé gan. God bless you. Ẹ ṣé gan ni sir. Olúwa ló ṣe wọn. More anointing sir. Yeah, amen. Thank you. All right. Ẹ ṣé gan. Yes sir. Baby. Yeah. Àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tí pastor sọ pé ká gbà yẹn kí ló rí sí? Kí ni mo rí sí bí ti báwo? I feel like it is not necessary, you know. Mi ní fẹ́ jẹ́ kí àwẹ̀
change skin, you know, you're looking very beautiful. And when you only jekuru, me if I can't share the baby me. So I feel like it's not necessary. What do you think? Actually, Woli sobe it no ni king bawe. Àwọn delele àti mo wọ́n ti tọ́jọ́ mẹ́ta ní community. Nǹkan tó máa ti sọ pé kéèyàn ṣe báyìí, kéèyàn ṣe ni. Then it's just 3 days now. Má gbà tán. Oh baby, mi ò fẹ́ jẹ́ kó bawe kankan. I don't want it. Is that what you want? Yes. Anyways, anything my baby wants. But àwọn ọjọ́ mẹ́ta péré ni. Saamu Alajo. Saamu Alajo. Baby Alpha, báwo ni? Should like be right? It's not bad. But babe, kí ló tó gbé mi lọ́lẹ̀? Sorry, ọ̀rẹ́ mi ló ní bí báyìí. Èmi náà dẹ̀ ni mo bá set up wo bí báyìí ṣe wà. You understand? Anyways, the little time tí mo ti fi mọ̀ mo mọ̀ pé èèyàn dáadáa ní ipò de láwọ́ sí. But then, I'm not so comfortable in this place. Wait, ọdún mi lọ́wọ́ ni. And it won't make any sense taking you there. Even what does this somehow? And so, inú eruku yẹn gangan. Òun ló máa pay mi kó gbé mi lọ. You are very funny. Come on, no. You should be comfortable here. I'm very comfortable now. She be as baby. So yeah, maybe. I'm not really comfortable, but then okay. Just don't worry. Move closer to me. What? Eh? Calm down. Calm down for what? Ayé mi. Calm down, baby. Ṣeun. Tèmi bá mi. Let me explain. Explain what? Ṣeun. I trusted you. Ọmọ mi wá sí yàrá, so you planted the camera. So o fẹ́ gbọ́ mi láṣọ, kó bá mi ní nǹkan pọ̀, kó bá yín mi jẹ, kó wá dá sunlight. It is not like that now. Ṣeun, kí ló ṣẹlẹ̀, kí ni mo rà gbá ẹ? I trusted you. Ṣeun, kí ló ń sọ? Explain what? Ọkùnrin máa burú o. Ọkùnrin máa burú o. Ìwọ gbogbo ẹ̀ mo lè trust ẹ. So plant camera sí mi báyìí. Kí ló fẹ́ gé bẹ́ẹ̀? Kí ló fẹ́ gé? Ṣé fẹ́ dá sunlight? Ṣé fẹ́ báyé mi jẹ́ ni? Kí ló ṣẹlẹ̀? Ìwọ lọ, mo lè trust ọmọ bọ́ yìí. Kí ló ṣẹlẹ̀? Kò dáa, ilé tó ṣe yìí ò dáa. Ṣeun, mo ti dé o. Ṣeun. Ẹbí bá mi. Ṣeun. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? O ti pa o. Ara omi ò ní payọ̀. Kí ló wá ṣẹlẹ̀? I can explain. Okay, à ń gbọ́. Ṣé record mi ni ó plant camera sínú yàrá. Ó record nísù. Ó record ẹ ló ṣe pa. Irọ́ kò ṣe bẹ́ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ tó fi wá pa? Ẹ wo torí ẹ wo ó record mi ni. Mo wá fi súnmọ́ mi mo kàn tí ni. Bá fóòtò fi record lélẹ̀. Ló ṣe pa bí? Rárá o, mi ò pa o. Àìlọ́ màmí. Ó yà bí. Ṣé o ti rí pé kò mí? Kò máa gbàdúrà sí tí nǹkan bá ti ṣe nǹkan ti ṣe o. Má fi nǹkan ṣe. Ó dáràn. Nǹkan ti ṣe tó láti nǹkan tó ti dáràn. Gbé ó yà gbé. Ó ti pa gbé. Ó ti pa gbé ó yà gbé. Kò kú bá eléyìí ò kú. Gbé kò ẹ̀ ó ti pa. Gbé gbogbo àkílò ṣọwọ́ yìí. Kò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo. Èmi fẹ́ gbọ́. Relax, Mr. Saamu, relax. Àwọn ọlọ́pàá kò fẹ́ béèrè 1 or 2 questions lọ́wọ́ yín ṣùgbọ́n just relax. Calm down, lóòótọ́, bí doctor ṣe sọ. I just need you to answer this question, okay? Ṣé lóòótọ́ ni o plant camera
àbí ẹ plant camera sínú yàrá tí ìwà àti lady yẹn jọ wà. Mr. Man, what do you mean by you understand nǹkan tó ń sọ? Wọ́n béèrè simple question lọ́wọ́ ẹ. Oh, dẹ̀ lè down. Now I'm going to ask you again. Ṣé lóòótọ́ ni ìwà àtàwọn ọ̀rẹ́ plant camera sínú yàrá tí ìwà àti lady yẹn jọ wà? Yes or no? Ọlọ́pàá, please. This is an hospital. Please, ẹ jọ̀ọ́, ariwo yẹn ti ń pọ̀. This is not our agreement. Please. Dr. David, má worry. Ẹ̀yin ṣe sùúrù. Young man, ọ̀gbẹ́ni. Down question tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Speak up, my friend. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé lóòótọ́ ni mo plant camera síbẹ̀. Àwọn ọ̀rẹ́ mi wọ́n ní mi ò lè fẹ́ lady yẹn. Òun ló yẹ kí n fi camera síbẹ̀ láti fi àwọn pé mo ti fi ṣe. O ò lè fẹ́. Màá fẹ́. O máa fẹ́ ta ni. Mo ní màá fẹ́. Àná ò lè fẹ́. Kí ló wà lára pẹlẹbẹ tó ní mi ò lè fẹ́? Màá fẹ́. Kí ló ń ṣe yín náà? Àgàgàwọ́ kí ló ń ṣe ẹ́? Ó ṣe máa lóun fẹ́fẹ́ pẹlẹbẹ. Ṣé òun àtìgbà tí Pelebe ti wà nínú community? Irọ́. Ó mọ iye ọkùnrin tó ti ń dà láàmú tí ó gbà fún. Ó wá jẹ́wọ́ ló wá fẹ́fẹ́ pẹlẹbẹ fún àṣà. Irọ́ má sọ bẹ́ẹ̀ o. Kí ló ń sọ ọ̀rọ̀ obìnrin? Obìnrin ò tí rẹ̀ tó like ni, tóbi balẹ̀ tó like. Ọwọ́ kan máa gbà fún máa sọ yẹn sí. Wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ń tiẹ̀ o. Ó gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ. Kí ni ẹjẹ́ agbọ́ràn jàre tá à ń gbé tẹ́ ń gbà? Ṣé Pelebe tó ní kò lójú abẹ́? Òun ló fẹ́ fẹ́. Oh, good. Point yẹn gangan nìyẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ ni kò lójú abẹ́ tàbí kò lójú abẹ́, that's the reason why tí mo ṣe ṣe. Àbọ̀ yìí bad gan. Àbọ̀ kí mi kàn wá interested. Mo fẹ́ mọ̀ bóyá olójú abẹ́ tàbí kò lójú abẹ́. Má débẹ̀ o, ọ̀rẹ́, má débẹ̀. O ò lè fẹ́ kúkú mọ̀ mí, o mọ ẹni tó ní. Bọ̀ nǹkan tó bá mú pé o fẹ́ o, tó dára ẹ lójú pé o fẹ́, máa fún ẹ 200k. Lára, má waste owó ẹ̀, ó jẹ́ ọ̀rá fílẹ̀. Èmi ń sọ fún ẹ pé o ò lè fẹ́ yàn. 200,000. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Máa gbóhùn yẹn lọ́wọ́ ẹ o. Máa fún ẹ. Èmi mọ̀ pé o lè. Máa gbóhùn yẹn lọ́wọ́ ẹ o. Ṣùgbọ́n lady Pelebe yẹn, good. Mo fẹ́ jẹ́ kó bá mi pretend kó wọ aṣọ white kó bá mi sọ fún pé ọkùnrin kọkùnrin tó bá ti dẹnu kọ lákòókò yìí kó máa disagree pẹ̀lú ẹ. Bọ̀dá Ṣeun kí lẹ̀ ń sọ yìí kémi wọ white kí lọ máa fi parọ́ fẹ́yàn kan rárá kò lè ṣe é ṣe. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ lady yẹn gan mo kò fẹ́ jẹ́ kó bá mi ṣe gbogbo ẹ̀ ní bó ṣe máa sọ fún tá a bá ṣe tán o. Tí gbogbo ẹ bá padà yọjú tèmi àti ẹ wọ ara tán máa sọ fún pé everything is just a plan work. Ṣó fẹ́ jẹ́ káyé mi bàjẹ́ ni. Ayé èèyàn kan ò lè tọwọ́ mi bàjẹ́ o. Ẹ tó bá ti fẹ́ jẹ́ kí ayé mi bàjẹ́ látọwọ́ ẹ jọ̀ọ́ bá mi ṣe. Ìpínlẹ̀ mo wà yìí jọ̀ọ́. Ẹ máa padà sọ fún Pelebe tẹ́ bá ti fẹ́ tán pé ìlẹ̀ ní kí n ṣe o. Máa sọ fún mi. Orí mi náà mo máa padà tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nígbà tí bá ṣe tán. Máa sọ fún mi promise ẹ. O ṣe gan. Alpha. Inú mi máa dùn tí lady ìbálẹ̀ bá mi ṣiṣẹ́ yìí o. Ọ̀rẹ́ o ò ní ìdí gbogbo eléyìí. Kò necessary gbogbo nǹkan tó ń plan yìí. Kó ṣe máa ní kọ́mọkọ́ máa bẹ́ẹ̀ wọ white. Kò ní ìdí gbogbo yẹn tó bá lọ bá lady yìí. Ó máa gbà fún ẹ. Bọ́lá ń bẹ́ẹ̀ jàre wo my guy level tó ń bá lọ ìgangan ló ti make sense jù òun ló ti make sense jù ọwọ́ tó ń lo ìgangan òun ló ti dáa jù ṣé ìwọ mọ̀ pé láyé ta wà ń sìn àwọn èèyàn láìkí Ọlọ́run sọ pé tó máa ro level yẹn fún wọn ó máa jẹ wọ́n náà ṣé ìwọ ò já rárá ni o ló ti ni. fact ló ti sọ yẹn ẹ já máa lọ jàre. ṣé àgò life for you bóyá ń ṣe jẹ́ ká lọ. owó ó dẹ̀ ṣe mí ìpò ìjà. What? What is this? Okay. That's okay. No problem. Dr. David. Yes, sir. Time wo ni ẹ máa discharge arákùnrin? He's fine already, but I can't wò ní pé títí 4 p.m. ni we will discharge him, but he's alright. That's good. Tó bá ṣe ń fi ẹlẹ́ mi by tó ń discharge mi, wà bá one station. From here to the station, torí gbogbo nǹkan tó sọ, ó ti wà recorded sínú bíbá. Is that fine? Officer Dende. Yes, sir. Yeah. Ìwọ àti àwọn officer bíi méjì ń ta bẹ́ẹ̀. Ẹ make sure pé bí bọ̀bọ̀ ẹ ṣe ń kúrò bíbá tó bá ṣe ń discharge ẹ jẹ́ kó bá one station. Okay? All right. Yes, sir. Okay. You are okay, like this said me. Ẹ dákẹ́ jàre, ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe wrong ni. It's a criminal offence now. Planting a camera in a room with a woman. Criminal offence, let's say now. Doctor. Yes, sir. All right. Saamu, ẹ̀yin ni mo wá rí. Àbúrò mi lélẹ̀.
àwa la ní kó wálé toró nídìí ìyàwó mo jẹ́ mọ rírì yín ní community yìí òun ni mo ṣe ní kí n wá bá yín bí ẹ máa tiẹ̀ lè rí responsible lady fún àbúrò mi ẹni tẹ́ lè recommend fún wa torí kò tún ní pẹ́ padà báyìí. tẹ́ ẹ̀ lálàáfíà ṣọ́ lálàáfíà ṣé mo ní yàrá bí tí mo ká ọmọbìnrin sí tí mo ta obìnrin ni àbúrò ọ̀rọ̀ òṣùwọ̀lẹ̀ bá mi sọ yìí kí n máa wọ obìnrin fún ọkùnrin kan tó bá fẹ́ torí kíni mélòó lẹ rí nínú ilé mi mélòó lẹ rí nínú ilé mi responsible wife mi wà níbi tó wà mélòó lẹ rí lọ́dọ̀ ẹ̀mí tẹ́lẹ̀ wá ní pé dọ̀dọ̀dọ̀dọ̀ kí n máa bá yín wọ ọmọbìnrin how ṣé bí mature person ló pè mí ìmọ̀bí tó ti wá o kán fi ní pé àwọn làwọn ní kò wálé ṣọ́fọ̀ ògùn fa ẹni wọ́n fẹ́ nu bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbà tó wá dé kí ló tó wo obìnrin tó fẹ́fẹ́ tó jẹ́ pé mi ni màmá bẹ́ẹ̀ wo obìnrin kiri. padà Saamu gẹ́gẹ́ bẹ́yìn àgbà ṣe máa ń sọ wọ́n lẹ́ni tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. wọ́n ní ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé wá jáde iná o sùúrù ra wá jáde èmi ló tún kọrin wájú àbí èmi ló tún fi ń kọrin àbábúrú ẹ̀kọ́ nìyẹn. padà Saamu mi ìfẹ́ fẹ́yàwó oníyàwó ni ẹ ti pẹ́ community sá n kò ní ìdí kẹ́ bá mi wá responsible lady tó máa fọkàn mi balẹ̀ mi ìfẹ́ gbégun eléegun la ṣe ní ká wá bá yín sá. kí ló tó lè fẹ́yàwó oníyàwó kò sí wàhálà náà àwọn tó lóòka tó ní gbogbo ẹwà torí bí o fẹ́ kó o lọ ṣòṣì bí irú eléyìí tí Pẹ̀lẹ́bẹ́ ṣe ni o thank God ìpọ́kùnrin nìwọ abẹ́ẹ̀kọ́ ó bí ṣe ìṣòpó ni bàbá yẹn ti kú ni. ẹ̀wọ̀n ló kú. kí ló ń pẹ́ ń gbèjọ. Ọlọ́run jẹ́ kébi rọrọ̀ gbé ẹ̀rín lèmi rìn àbí sọ́nà tó wà lẹ́sẹ̀ kò tó rẹ́rìn sí ni bọ̀dá Saamu mo dẹ̀ sọ Pẹ̀lẹ́bẹ́ mo kékéké tó mo yányányán mo ní bọ́bọ́ yìí mo nírọ́ ló ń pa fún ẹ kò tí ì tóṣù kan ó ti ń ru bọ́ọ̀sì ó ti ń kẹ́rù wá bí pé ó fẹ́ wá ṣe introduction ó fẹ́ wá gbé ẹ níyàwó fẹ́ ẹ ní ṣùlọ́kà bọ̀dá Saamu tí mi ò bá ní bù kéré jù bọ́ọ̀sì tí bọ́bọ́ yẹn gbé wá lọ́jọ́ yẹn aṣọ tó wà ń bẹ̀ tí wọn ò tí ì rán afẹ́ tó 17 ó pọ̀ bí nínú ẹ̀dùn lọ́nà àwọn wọlé lọ́jọ́ yẹn ló ń ṣe ẹ má hate àbí ẹbọ oníreyọ àbí kí ló ti ẹ̀ ń sọ lọ́jọ́ yẹn ṣé bí mo sọ fún ẹ ṣó tán ẹ Pẹ̀lẹ́bẹ́ ṣó tán ẹ wọ́n ṣá ìhò wọ́n fẹ́ ṣá ìhòòhò ẹ wọ́n fẹ́ ṣá sórí wọ́n fẹ́ ṣá sáyé kí gbogbo ayé rẹ̀ sí ẹ báwo bóyá olójú abẹ́ àbọ̀ olójú abẹ́ ṣọ́ra yí ẹ. yọ síbi kí n tó support tèmi bọ́lẹ̀ tí ń bọ̀. hospital ni. ta ló mú lọ hospital. òun ni. ta ló wá mú bọ̀. òun náà mo mú bọ̀ yìí ó rèé. ṣé láti ìgbà tẹ́ tí ń bọ̀ náà ló ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní àbígbà tó dé bí ló ṣe bẹ̀rẹ̀. àti hospital mo ti ń bá sọ o àti hospital mo ti ń bá sọ. ṣé wàá gbọ́. Ọlọ́run jẹ́ ó gbọ́ o. olórí burúkú ni. ìgbà tí mo béèrè ọ̀rọ̀ mi ò rò pé mo fẹ́ bú ẹ kí mo fẹ́ bú ẹ fún. inú kéèjì tó wà nìyẹn tó ti ń ronú mo lọ bá nú ẹ̀wọ̀n níbẹ̀ yẹn ni ibi tí gbogbo wèrè ara yín tẹ̀sán di lé ronú ibẹ̀ mo ti lọ bá tí mo ní kí ló ronú fún confide in me èmi tó confide nínú ẹ̀ láti sọ̀rọ̀ fún oore o ọwọ́ mi ló wá kó sí i tó máa fi kú ni mo sọ láyé mi báwo lè fẹ́ fún olórí mi bá ṣe kọ́ máa fọ̀ máa ti orí mi ó lọ padà fẹ̀ ni tó jẹ́ pé ìyẹn wá set camera wọ́n ló set camera sínú room ó fẹ́ bẹ̀rẹ̀ dọ́gì yẹn bẹ̀rẹ̀ dọ́gì yẹn á lè máa yà ẹ́ àwọn ọmọ wèrè á lọ hẹ́dì tiẹ̀ palapọ̀ lóòdì ẹ̀ nìkan ló máa rí bọ̀ tó jù tiẹ̀ ó máa wà bẹ́ẹ̀ ẹ̀rín má máa jọ ọmọ yìí ó máa ké o ọmọ yìí máa ké o ẹ̀rín tó ṣe ó máa ké o ayé ẹ ti run ìwọ wèrè àmọ́ ṣá ọmọkùnrin tá a sọ̀rọ̀ pẹ́ ayé ẹ máa bàjẹ́ sọ́gbà ẹ̀wọ̀n ni nítorí ẹni tó bá ti bọ́ sí kọ̀rọ̀ ó bá jọkùnrin ló yà ní hòhò ó bá jobìnrin ló yà ní hòhò tí ẹ ti bàjẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí ọgbà ẹ̀wọ̀n ló máa padà kú sí ẹ̀yin méjèèjì jọ lágrímẹ̀tì pé jẹ́ ká bára wa lájọṣepọ̀ ẹ̀jẹ̀ wọnú ilé òde rí kọ́ọ̀dù ẹ̀ ayé yín ò ní já àmín okú tiẹ̀ o ohun tí mo sọ rẹ o ohun tí mo fẹ́ máa sọ lọ́wọ́ rẹ o kan tó wọlé o ọkùnrin kan ló gbé òun o ó dẹ̀ gbé wọnú ilé ó fẹ́ rìkọ́dù ẹ̀ ní hòhò nítorí kan jọ bẹ́ẹ̀tì pé òun fẹ́ wò bóyá ó lójú abẹ́ àbí kò lójú abẹ́ irú èrò yẹn ló wà lọ́kàn wọn náà ò ní báyìí lọ bí tó ti ń bọ̀ o mímí ṣeré bí àbúrò ẹ̀ sọ fún àbúrò ẹ̀ kò ní báyìí lọ o no mo ti wà ní múdù èpè ẹ má lọ
aṣọ létà ó ní bá ní ẹ máa lọ. ẹ ti wà ní mo ti wà ní múdù ẹ múdù tí mo wà ò dáa múdù tí mo wà ò dáa. Bọ̀dá Saamu mi mọ̀ pé ìrọ̀ ọkọ̀ ẹ̀sìn mi ò dáa inú kan ni mo bá lò ní ọmọ. Má ṣe o. Yóò torí Ọlọ́run. Ẹni àwọn fún ọba jó gbọ́. Mo ti gbọ́ jókòó ẹ kò ṣe òfu ẹni kò ní ṣe kí ni kò ní ṣe lómi. Ayọ̀ yìí mi. Kí ló ṣẹlẹ̀? Ní sùúrù tó ṣẹlẹ̀ ni pé o ò gbọ́dọ̀ gbẹ̀kún ìwọlé sún dáadáa kí lè fi ṣú. Bọ̀dá Saamu àwọn ayé rẹ̀. àwọn ẹ̀ka ló jẹ́ bá a ṣe àkúrò rí i. Bọ̀dá Saamu tẹ̀lé báyìí. Bọ̀dá Saamu yóò ṣí mi. tó bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi bẹ́ẹ̀ mo sọ tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó ọ̀họ́ ni. Bámidélé. Baba. Aloye. Yeah, sorry. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni. Níta ni ní bàbá ọkọ ẹ àbẹ́gbọ́n ọkọ ẹ. Ṣé ń tọ́ ọjọ́ kò tí rèé ń tọ́ sẹ́nu dé ní dẹmudẹmu àyà àti ọlọ́kèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè yín ní bọ́dà lè má tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí wọ́n bí 13 wọn rí. Orí dá fún ẹ. Ọgbọ́n ọ̀rọ̀ bá gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. Ẹ̀yà rẹ ní ń pàṣẹ nu ilé yìí ó jáde kọ̀dà gbére fún ọ. Níbo mo wà látàárọ̀. Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.